KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi Lóńdó àti ìjọ Kristi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, a dúpẹ́ aláyọ̀ àgbéyìnga fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún lórí ayé wa lónìí. A dúpẹ́ torí pé ilẹ̀ ń tọ́jú wa. Ọpẹ́ ló yẹ yín, ìyìn ló yẹ yín, ògo ló yẹ yín. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá kẹ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ kọ́ wa mọ̀ ṣe. Lórúkọ Jésù Kristi, Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́ fún Ọlọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé Ọlọ́run wa ló jẹ́ ó ṣiṣẹ́ fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí tí yóò jẹ́ alábàápín nínú ìbùkún àti wàláàyè Ọlọ́run. A sì kí gbogbo àwọn èèyàn wa tó wà nílé pé ẹ kú ọjọ́ mẹ́ta. Ìbùkún àti wàláàyè Ọlọ́run àti ọ̀rọ̀ oore rẹ̀ yóò máa bá wa gbé, yóò sì ràn wá lọ́wọ́ láti máa tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín ní wákàtí yìí. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí ó ní àmì wòlíì èké. Àmì wòlíì èké. A fẹ́ wo Bíbélì, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nípa àwọn àmì tí a ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, èyí tó ń fi àwọn wòlíì èké tó ń fi hàn ni. Àwọn àmì yìí òun la fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. A sì fẹ́ kí gbogbo wa kí a bọ́ sítòsí kí a jọ kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Jòhánù kínní, nígbà tá a kíyèsí orí 4, nígbà tá a wo ẹsẹ̀ 1, ó jẹ́ kí a mọ̀ pé ká gbọ́dọ̀ máa dán àwọn ẹ̀mí wò nítorí àwọn wòlíì èké àti olùkọ́ni èké ti bọ́ sínú ayé. Bíbélì dẹ̀ sì fi àwọn àmì hàn wá tá a fi mọ wòlíì èké. Àwọn àmì yìí la fẹ́ bẹ̀rẹ̀ sí ń gbé yẹ̀wò lọ́lọ́kan ọ̀jọ̀kan bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A fẹ́ kí ẹ mú Bíbélì yín bọ́ sítòsí kí a jọ máa wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nípa àwọn àmì tí a fi lè dá wòlíì èké mọ̀. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, ọ̀nà Bíbélì ní ká máa dán àwọn ẹ̀mí wò. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 1 ká máa dán àwọn ẹ̀mí wò nítorí ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké àti olùkọ́ni èké ló ti jáde sínú ayé. Ìdí tá a fi mú ẹ̀kọ́ ìwá ni kí gbogbo wa kí a bẹ̀rẹ̀ sí ń wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nípa àwọn àmì tí a fi lè mọ wòlíì èké. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ní ìgbà tí Ọlọ́run darí Mósè gẹ́gẹ́ bí wòlíì fún Ísírẹ́lì, Ọlọ́run fún ní àwọn àsọtẹ́lẹ̀ bí a ṣe mọ wòlíì èké. Ọlọ́run sọ ní irú àsọtẹ́lẹ̀ fún. Ọ̀kan nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí bá ṣe mọ wòlíì èké òní ìwé Deuteronomy orí 18. Nígbà tá à ń kíyèsí ẹsẹ̀ 20 sí 21, Deuteronomy chapter 18 verse 20 to 22. Níbẹ̀ ni Mósè ìránṣẹ́ Ọlọ́run alààyè ló ti fún wa ní àmì àkọ́kọ́ bí a ṣe mọ wòlíì èké. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n wòlíì náà tí ó bá kùnú sọ ọ̀rọ̀ kan ní orúkọ mi tí èmi kò sì fún un ní àṣẹ láti sọ, tàbí tí ó sọ̀rọ̀ ní orúkọ Olúwa mìíràn, àní wòlíì náà yóò kú. Ẹ wo 21.
bí ìwọ bá wí ní ọkàn rẹ pé báwo ni àwọn ó ṣe mọ ọ̀rọ̀ tí Olúwa kò sọ. Ẹ̀wọ̀n 22 ní ìgbà tí wòlíì kan bá sọ̀rọ̀ ní orúkọ Olúwa bí òun náà kò bá rí bẹ́ẹ̀ tí kò sì ṣẹ, èyí ni ohun tí Olúwa kò sọ. Wòlíì náà ni ó fi ìkùbù sọ̀rọ̀ kí ìwọ kí ó má ṣe bẹ̀rù rẹ̀. Àmì àkọ́kọ́ tá a fi mọ wòlíì èké gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ lẹ́nu Mósè ìránṣẹ́ Ọlọ́run sí àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò náà ó ní pé ọ̀rọ̀ tí Olúwa kò bá sọ, tí wòlíì kan bá dìde láti sọ, nǹkan kan náà ọ̀rọ̀ náà ò ní wá sí ìmúṣẹ. Bí ò bá sì ti wá sí ìmúṣẹ, irú wòlíì bẹ́ẹ̀ òun kọ́ ló fi ọ̀rọ̀ òun sí lẹ́nu. Mo rò pé àjọ ń wò ó pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwọn ènìyàn, àwọn ọmọ Ísírẹ́lì ló rò ó nínú ọkàn báwo la ṣe mọ ọ̀rọ̀ tí Olúwa kò sọ. Tẹ́ bá wò ó láti verse 21, ó ní bí ìwọ bá wí ní ọkàn rẹ pé báwo ni àwọn ó ṣe mọ ọ̀rọ̀ tí Olúwa kò sọ. Bí wòlíì kan bá fi ìkùbù dìde tó sọ nǹkan ní orúkọ Olúwa tí ohun tó sọ ní tí kò bá wá sí ìmúṣẹ, ó jẹ́ pé ọ̀rọ̀ náà èmi kò sọ. Ọ̀nà àkọ́kọ́ tá a fi mọ wòlíì èké òun la fi ní ìwé Deuteronomy orí 18 láti ẹsẹ̀ 20 sí 22. Deuteronomy 18 verse 20 to 22. Ọ̀rọ̀ tí ẹnikẹ́ni bá sọ ní orúkọ Olúwa tí nǹkan kan náà bá wá sí ìmúṣẹ, a sọ pé Ọlọ́run kọ́ ló fi ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu. Wòlíì èké sì ni. Àmì tá a fi mọ wòlíì èké nìyí. Ẹ máa gbé wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ti dìde tó ti bẹ̀rẹ̀ sí sọ pé Olúwa sọ pé ohun tí Olúwa sì sọ náà kò sì wá sí ìmúṣẹ. Òun yóò túmọ̀ sí pé Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀. Kí nìdí? Nítorí Ọlọ́run alààyè tó dá ayé àtọ̀run àtohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ kì í parọ́. Ọlọ́run kọ́, kì í ṣe Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run tí wòlíì kan bá sọ tí kò bá wá sí ìmúṣẹ, ó túmọ̀ sí pé kì í ṣe ọ̀rọ̀ tí Olúwa sọ. Ọ̀rọ̀ Ọlọ́run kò lè lọ láìṣẹ. So àmì àkọ́kọ́ nìyí tá a fi mọ wòlíì èké gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Mósè sí Ísírẹ́lì. Àwa náà sì lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí. Àmì àkọ́kọ́ nìyí. A sì rí kà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So ẹ gbé yẹ̀wò lórí ohun tí àwọn ènìyàn ń sọ pé Ọlọ́run sọ báyìí, Ọlọ́run sọ báyìí, Ọlọ́run sọ báyìí tí ó sì wá sí ìmúṣẹ. Ìyẹn bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ bá ní gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti dìde pé nígbà báyìí Ọlọ́run yóò payé rẹ́. Nígbà tí ọjọ́ náà sì dé, kò sóhun tó ṣẹlẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àmì wòlíì èké ni wọ́n. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ìwé Jòhánù kínní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1, ó ní ẹ máa dán àwọn ẹ̀mí wò nítorí ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké àti olùkọ́ni èké ló ti wà nínú ayé. So àpẹẹrẹ àkọ́kọ́ nìyí tá a rí nínú Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run alààyè Mósè sí àwọn ọmọ Ísírẹ́lì nípa àmì tá a fi mọ ọ̀rọ̀ tí Olúwa kò bá sọ. Ẹnikẹ́ni tó bá sọ ohun tí Olúwa kò bá sọ tàbí tó ń kẹ́kọ̀ọ́ ohun tí Olúwa kò bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, èké ni. Ẹ jẹ́ ká máa fi sọ́wọ́ bí a ti ń kẹ́kọ̀ọ́
nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àkọ́kọ́ nìyí. Èkejì, ẹ ká lọ sí ìwé Deuteronomy orí 13 ká tún wo ọ̀rọ̀ mìíràn tí Mósè ìránṣẹ́ Ọlọ́run alààyè èyí tí ó sọ nípa àmì èkejì tá a fi mọ wòlíì èké. Ẹ̀gbọ́n t'Ọlọ́run sọ ní ìwé Deuteronomy orí 13, mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 1 títí dé 7 kí ni Olúwa wí. Ó ní bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alálà kan tí ó bá sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sì sọ fún ọ bá ṣẹ wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn tí ìwọ kò mọ̀ rí, kí a sì máa sìn wọ́n. Ẹ wo ẹsẹ̀ 3, ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alálà náà, nítorí pé Olúwa Ọlọ́run yín jẹ́ yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín. A tún ti rí àpẹẹrẹ ìkejì tàbí àmì ìkejì tá a fi mọ wòlíì èké. Àmì ìkejì náà la rí nínú ìwé Deuteronomy orí 13 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 1 títí dé 7. Ẹsẹ̀ Ọlọ́run sọ fún wa pé bí wòlíì kan bá dìde láàárín yín tó ṣiṣẹ́ àmì kan tàbí iṣẹ́ ìyanu kan tí ó sì wá sí ìmúṣẹ, ṣùgbọ́n tó wá ń fẹ́ kẹ́ tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn láti máa sìn wọ́n, ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alálà náà, nítorí pé Olúwa Ọlọ́run yín dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín. So ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu èké tàbí ìran èké ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń ṣe lónìí, tí ọ̀pọ̀lọpọ̀ sì ń rò pé ènìyàn Ọlọ́run ní tòótọ́ tàbí wòlíì Ọlọ́run ní tòótọ́ ni wọ́n. Ṣùgbọ́n kí nìdí tí wọ́n fi ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí? Láti yọ ọ̀pọ̀lọpọ̀ ọkàn àwọn ènìyàn kúrò nínú àkọsílẹ̀, kúrò nínú ìlànà tí Olúwa gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìdí ẹ̀ ni àmì kejì tá a fi mọ wòlíì èké nìyí. Lóòótọ́ wọ́n ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ṣùgbọ́n wọn ò dúró nínú àgbékalẹ̀ àti ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àmì èkejì nìyí tẹ́ fi mọ wòlíì èké. Àmì èkejì ni tẹ́ fi mọ wòlíì èké. Wọ́n ṣiṣẹ́ ìyanu èké, wọ́n ṣiṣẹ́ àmì èké, ṣùgbọ́n wọn ò dúró nínú àgbékalẹ̀ èyí tí Jésù Kristi Olúwa wá gbé kalẹ̀. Ẹ̀kọ́ ìgbàlà wọn ò dó nínú rẹ̀, ẹ̀kọ́ ìjọ wọn ò dó nínú rẹ̀, ẹ̀kọ́ ìgbéyàwó wọn ò dó nínú rẹ̀, ẹ̀kọ́ ètò ìdáríjọ wọn ò dó nínú rẹ̀, ẹ̀kọ́ nípa ìgbé ayé Kírísítẹ́nì wọn ò dó nínú rẹ̀. Wọ́n sì ń pera wọn ní wòlíì Ọlọ́run. Àmì kejì nìyí tẹ́ fi mọ wòlíì èké gẹ́gẹ́ bí àgbékalẹ̀ nípasẹ̀ ìránṣẹ́ Ọlọ́run Mósè fáwọn ènìyàn Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́. A ti fi ẹsẹ̀ Bíbélì hàn wá. Deuteronomy orí 18 verse 20 to 22. Ó sọ pé bí ẹnìkan bá sọ̀rọ̀ ní orúkọ Olúwa tí n tó bá sì sọ tí kò bá sì ṣẹ, kì í ṣe òun ló sọ̀rọ̀. Èkejì ni pé bí ẹnìkan bá ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, nígbà tó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nìtàn, ó wá ní kí àwọn ènìyàn ó máa tẹ̀lé òun, kí wọ́n kúrò nínú ìlànà Olúwa gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run sọ pé a kò gbọdọ̀ tẹ̀lé, nítorí Ọlọ́run dán yín wò ní kí a lè mọ̀ bóyá ẹ̀yin ẹ fi ọkàn àti àyà yín dúró nínú Olúwa. So a ti rí àmì méjì. Deuteronomy orí 18 20 to 22, Deuteronomy orí 13 ẹsẹ̀ 1 sí 3 àti rí.
àmì méjì bí a ṣe lè mọ wòlíì èké. Ẹ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá a dé ìwé Mátíù orí ìkeje, Mátíù orí ìkeje, nígbà tá a wò láti ẹsẹ̀ karùndínlógún, Mátíù 7:15, kí ni Bíbélì wí? A gbọ́dọ̀ máa sọ ohun tí Bíbélì sọ, a gbọ́dọ̀ kà á kí a lè ẹgbọ́n tí Kristi sọ. Ó ní ẹ máa ṣàkíyèsí àwọn èké wòlíì tó ń tọ̀ yín wá ní awọ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú. Kí la fi ṣàkíyèsí wọn? Ẹ wo 16. Ó ní èso wọn ni ẹ̀yin ó fi mọ̀ wọ́n. Ènìyàn á máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ní so èso rere ṣùgbọ́n igi búburú ní so èso búburú. So Kristi ti sọ fún wa pé kí a máa ṣàkíyèsí àwọn wòlíì èké tí ń tọ̀ yín wá ní awọ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n. Kí ni àkíyèsí tá a gbọ́dọ̀ ṣe? Àkíyèsí tá a gbọ́dọ̀ ṣe ni pé bí wọ́n bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọn ò bá dúró gẹ́gẹ́ bí ohun tí wọ́n á gbé kalẹ̀, tàbí tí wọ́n bá ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí wọ́n sì fẹ́ láti darí àwọn èèyàn sí ara wọn tí kì í ṣe sí ọ̀dọ̀ Kristi. Àwọn àmì wọ̀nyí nìyí tá a fi mọ̀ wòlíì èké. A tún ti rí ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ tí ó sì kọ́ wa. Ẹ ká tún wo Matthew 24. Matthew 24. Mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ ìkọkànlá. Matthew 24:11. Kí ni Bíbélì sọ? Ó ní wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọ́n ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Kristi ti sọ àsọtẹ́lẹ̀ pé ní ìgbà kan ń bọ̀ tó sì jẹ́ ìgbà tí a wà nínú rẹ̀ yìí, èké wòlíì púpọ̀ ni yóò dìde, wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Èké wòlíì sì ti dìde, wọ́n sì ti tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ tí kò ṣe tán láti dúró lórí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. So Kristi ti sọ àsọtẹ́lẹ̀ pé èké wòlíì yóò dìde. Ohun tí wọ́n sì ṣe ni pé wọ́n tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ. Àwọn àyànfẹ́ pàápàá yóò wọnú ìtànjẹ yìí nítorí pé wọn ò ṣe tán láti dúró lórí àgbékalẹ̀ Olúwa. Ọ̀rọ̀ wọn fara pẹ́, ìṣe wọn fara pẹ́ ohun tí Mósè ìránṣẹ́ Ọlọ́run alààyè sọ nínú ìwé Deuteronomy orí 13 pé wọ́n ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣùgbọ́n wọ́n á fẹ́ kí ẹ sin Ọlọ́run mìíràn. Sísin Ọlọ́run mìíràn túmọ̀ sí pé ohun tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà, wọ́n á fẹ́ kẹ́ ṣe tara wọn, á ṣe tara wọn. Ohun tí a rí nìyí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí sì ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. Ẹ tún gbọ́ ohun tí ìwé Jòhánù kínní orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní, ẹ tún gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Ó ní olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n máa dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run. Nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. Báwo la ṣe ń dán àwọn ẹ̀mí wò? Báwo ló ṣe jẹ́ pé a kò gbọdọ̀ gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ká máa dán wọn wò? Ní ìbéèrè tí àpọ́sítélì Jòhánù sọ yìí, a fi ìdáhùn sí. Ẹ wá wo
ẹsẹ̀ ìkẹfà ọ̀rọ̀ Ọlọ́run yìí, Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ kẹfà, ẹgbọ́n tọrọ Olúwa sọ. Ó ní ti Ọlọ́run ni àwa, ẹni tí ó bá mọ Ọlọ́run ń gbọ́ tiwa, ẹni tí kì bá ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa èyí ni àwọn ò fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Ẹnikẹ́ni tí ò bá gbọ́ ti àwọn àpọ́sẹ́lì tàbí kó dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì lónìí, tá a ti gbé àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa kalẹ̀, tó sì dúró lórí ohun mìíràn tí kì í ṣe ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì tàbí tá a lè rí gbé kalẹ̀ rẹ̀ nínú ìlànà ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì, wòlíì èké ni. Ẹ sì ti gba èké gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ la lè mú jáde fún wa. Ẹnikẹ́ni tí ò bá ti dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, torí pé ẹ̀kọ́ nípa ìgbàlà Ọlọ́run a ti fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́, wọ́n sì ti kọ́ wa. Kí ni àwọn àpọ́sítélì kọ́ wa nípa ẹ̀kọ́ ìgbàlà Ọlọ́run? Àwọn àpọ́sítélì Kristi kọ́ wa pé nígbà tá a kà á ní Ìṣe Àpọ́sítélì orí kejì 2:38, ó ní Pétérù ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí àwọn àpọ́sítélì kọ́ nìyí fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tí ó fẹ́ láti di ẹni ìgbàlà nínú Kristi. Nítorí nìyí ẹ̀kọ́ àwọn àpọ́sítélì nìyí. Nínú ayé lónìí, onírú àwọn ènìyàn ló ń kọ́ onírú ẹ̀kọ́ yàtọ̀ sí ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Kí ni ẹ̀kọ́ tí wọ́n ń kọ́? Tó bá ṣàtìgbọ́wọ́ rẹ̀ lé tẹlifíṣàn máa wí tẹ̀lé mi, Jésù ọmọ Ọlọ́run sọ mí dẹni ìgbàlà, mo ti dẹni ìgbàlà, máa yára ìgbàlà lọ. Rárá o, ẹ máa ń kọ́rú ẹ̀kọ́ bẹ́ẹ̀, kò gba àwọn àpọ́sítélì gbọ́, kò sì dúró nínú ẹ̀kọ́ òtítọ́. Ìdí ẹ̀tọ́ Ọlọ́run fi dé ká máa wádìí àwọn ẹ̀mí yìí, ká máa wádìí, ká má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ká má ṣe gba gbogbo ẹ̀kọ́ gbọ́, ká má ṣe dúró ní ẹ̀kọ́ tá ò lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwọn àmì tá a fi mọ wòlíì èké ni. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ní bẹ nínú ayé lónìí, wọn ò dúró nínú ẹ̀kọ́ ìgbéyàwó ti Kristi. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ní bẹ nínú ayé lónìí, ó gbé àgbékalẹ̀ ìjọ tí ara wọn kalẹ̀ yàtọ̀ sí àgbékalẹ̀ tí Jésù Olúwa wa ti gbé kalẹ̀ nípa ìjọ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì. Kọ́ríńtì kìíní orí kẹta ẹsẹ̀ 11, ó ní ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. 1 Corinthians 3:11. A ti fi ìpìlẹ̀ ìjọ, a ti fi ìpìlẹ̀ ohun gbogbo lélẹ̀ nípasẹ̀ Kristi. Kò sì sí ẹnikẹ́ni tó lè fi ìpìlẹ̀ mìíràn lélẹ̀ mọ́ ju tí a ti fi lélẹ̀ lọ, kò sì dé Kristi. Gbogbo tó lóun fẹ́ ká mọ̀ pátá nípa ìgbàlà Ọlọ́run, nípa ìsìn Ọlọ́run, nípa ẹ̀kọ́ Ọlọ́run, nípa ìjọ ti Ọlọ́run, nípa gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwàbí Ọlọ́run láti fi hàn fún àwọn àpọ́sítélì. Díẹ̀ làwọn àpọ́sítélì sọ pé ẹnikẹ́ni tó bá mọ Ọlọ́run á máa gbọ́ ti wa, ẹni tí kò bá mọ Ọlọ́run kò ní gbọ́ ti wa. Nípa èyí láti mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Ọlọ́run ti láyé wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tiwa ni pé kí a ṣetán láti gba ọ̀rọ̀ náà, kí a ṣetán láti gbà á. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké ló wà nínú ayé lónìí tí wọ́n sì ń ṣe ohun gbogbo tako ìfẹ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, tá a sì gbé òfin ti ara wọn kalẹ̀ tí wọn ò ní dúró nínú ìlànà àti ẹ̀kọ́ àwọn àpọ́sítélì Kristi tàrí àgbékalẹ̀ wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jà padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àmì tá a fi mọ wòlíì èké náà là ń gbéyẹ̀wò yìí. Bí ẹnikẹ́ni ò bá dúró nínú ìlànà àwọn àpọ́sítélì, a sọ fún wa pé ó wà nínú èké. 1 John chapter 4:6 ló sọ bẹ́ẹ̀. 1 John chapter 4:1 ó ní ká máa dá àwọn ẹ̀mí wò, ká má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ká máa dán wò, torí àwọn wòlíì èké púpọ̀ àti nítorí àwọn wòlíì èké púpọ̀ ló ti jáde lọ sínú ayé. Dynamist wọ́n bẹ láàrin wa, ṣùgbọ́n a tún wá sàsọtẹ́lẹ̀ fún wa
nígbà tá a kíyèsí Tẹsalóníkà kejì a sàsọtẹ́lẹ̀ fún wa nígbà tá a wo Tẹsalóníkà kejì ó sì yẹ kí gbogbo wa kí a máa wádìí ohun tí ìfẹ́ Ọlọ́run já sí. Ẹ wo Tẹsalóníkà kejì orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹsàn-án. Ó ní àní òun ẹni tí wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ Sátánì pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a bá fi gbà wọ́n là àti nítorí èyí Ọlọ́run wọ́n mú tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí ó lè gba èké gbọ́ kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn sínú àìṣòdodo. Gbogbo ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìgbàlà nípa ìjọ nípa ìsìn nípa ìgbé ayé àlàáfíà nínú Kristi nípa ẹ̀kọ́ òtítọ́ tá a gbọ́dọ̀ dìmú nípa ètò ìgbàlà tó ń bẹ nínú ìjọ láti fi hàn wá nínú Bíbélì. A ti fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ lọ ẹsẹ̀ Bíbélì tí a kà tán yìí ó ní Sátánì iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò wá láti fi tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ. Ó sì ti rí bẹ́ẹ̀ nínú ayé lónìí. Ó ti rí bẹ́ẹ̀ tiwa ni pé Ọlọ́run ti fún wa ní àwọn àmì tá a fi mọ wòlíì èké ọ̀nà tá a sì gbọ́dọ̀ fi jáde kúrò nínú wòlíì èké àti là á kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ká dúró nínú ìfẹ́ Ọlọ́run ló dára jù. Tá bá dúró nínú ìfẹ́ Ọlọ́run a mọ ohun tí Ọlọ́run tó fẹ́ fún ọkàn wa. So àríkà níbi pé Ọlọ́run fi àwọn tí kò fẹ́ láti ní ìmọ̀ tí Ọlọ́run fi wọ́n sílẹ̀ láti gba èké gbọ́. Àríkà bẹ́ẹ̀ bí a bá sọ òtítọ́ fúnni nípa ọ̀rọ̀ Ọlọ́run ojúṣe ẹni tó ń fẹ́ láti sin Ọlọ́run lẹ́nu àtúntò ní láti gba òtítọ́ gbọ́. Tá a bá sì kọ̀ láti gba òtítọ́ gbọ́ Ọlọ́run á fi irú ẹni bẹ́ẹ̀ sí láti gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n sí ìparun. A ò ní parun lórúkọ Jésù àmín. Ká má bàa parun là ń rán ra wa létí là ń fi ọ̀rọ̀ Ọlọ́run hàn wá ohun tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa pé a gbọ́dọ̀ mọ̀ nípa wòlíì èké. Kí nìdí? Wọ́n ti wà nínú ayé. Kristi ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ pé wòlíì èké púpọ̀ yóò dìde láti tọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ó sì ti rí bẹ́ẹ̀. A sì ti tún rí àsọtẹ́lẹ̀ rẹ̀ pé wòlíì èké wọ́n wá gẹ́gẹ́ bí àgùntàn ṣùgbọ́n apanijẹ kòkò ni ó ti rí bẹ́ẹ̀. So alójúṣe láti padà sí inú ọ̀rọ̀ mímọ́ Olúwa láti ṣe ohun tó Olúwa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. So ẹ̀yin ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ mo rò pé ẹ̀kọ́ yìí tí a mú wá fún wa lónìí àmì wòlíì èké mo rò pé ọkọ̀ iye wa dáradára. So Ọlọ́run fẹ́ kí a dúró nínú ìfẹ́ Ọlọ́run ká dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run ká dúró nínú agbára ọ̀rọ̀ rẹ̀ ká dúró nínú tó ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Tá bá dúró nínú rẹ̀ nígbà náà láàárí ìgbàlà Ọlọ́run gbà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Wòlíì èké ń bẹ nínú ayé tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ pẹ̀lú àwọn ẹ̀mí búburú àwọn ẹ̀mí èké gbogbo ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe òtítọ́ tó sì lágbára tí ó sì yè tí ó sì mú ju ìdá lójú méjì lọ ó sì bẹ láàyè. Òtítọ́ yìí nípa ọ̀rọ̀ Ọlọ́run ní ká gbàgbọ́. Kristi kọ́ wa nínú ìwé Jòhánù orí 8 verse 32 ní ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Òmìnira lọ́lọ́run fẹ́ fún ọkàn wa. Ọlọ́run fẹ́ ká dó nínú èké kò fẹ́ ká dó nínú irọ́ kò fẹ́ ká dó nínú àìṣòdodo ó fẹ́ ká dó nínú òdodo ká dó nínú ìwà bí Ọlọ́run ká dó nínú ẹ̀kọ́ òtítọ́ fún ìgbàlà ọkàn wa kí ìyà nípẹ̀kun kó lè jẹ́ ìpín wa ní ìkẹyìn ọjọ́. Nítorí Ọlọ́run fẹ́ fún ọkàn wa ni àti wípé Ọlọ́run kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé. Ìwé Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 4 ó ní ìdùnnú Ọlọ́run ni kí gbogbo èèyàn kó di ẹni ìgbàlà kó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Nítorí Ọlọ́run fẹ́ ni kí gbogbo èèyàn ni ó di ẹni ìgbàlà ká sì wá sójú ìmọ̀ òtítọ́. So tá à ń gbìyànjú láti sọ fún wa ni pé wòlíì èké púpọ̀ ń bẹ nínú ayé olùkọ́ni èké púpọ̀ ń bẹ nínú ayé. A gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ mímọ́ Olúwa a sì fi àwọn àmì wòlíì èké hàn wá. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣèfẹ́ rẹ̀ lórúkọ Jésù àmín.
Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A ó tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe, kó kọ́ wa ní ìfẹ́ rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.